jọ a fẹ́ mọ̀ díẹ̀ nípa yín because ayé tó wọ́n kiri náà ti ní ká lè mọ̀ yín. Orúkọ mi ni Ọláṣílẹ̀ ọmọ bíi Dr. Sisu. Ọlọ́mọ ló máa rọ̀. Àwọn tí kò lọ. Nígbà wá ń ṣe mí lálẹ́ ìwúrà ni pé lọ́tún ló sì everybody then wọ t-shirt Bayi for life, Bayi for life. Alhamdulillah, ṣe ti rí ipòkipò tí ọba wà ó dá kí ọmọ ṣe dáadáa. Ilé àwọn tí wọ́n jẹ lábẹ́ Barrister tí wọ́n mọ Barrister lọ́wọ́ ń ṣe ẹ̀yẹ fún wọn fún Potumọ̀ birthday wọn 71st birthday ní Paris ní èdè. So ọmọ lórí àgbẹ̀ ìlú wa náà àwa náà á pẹ́ so alẹ́ yìí sìn arígbà tí náwọn àlejò tó wá láti Nàìjíríà tó rí ètò yìí náà ṣẹlẹ̀ dárúkọ wọn fún wa. Aláwọ̀ nìkan pàtàkì tó wá bíi Alájà Sàlàwátù Àbẹ̀ní, Aláàjì Abbas Akande Obesere àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀ka wá ní ṣe agbátẹrù ètò yìí gangan ní. So ẹ tó ṣagbátẹrù ètò yìí ni Aláàjì Ashanti Ṣọlẹ. I think he's a Fuji musician himself as well. So adúpẹ́ fọlọ́ọ̀bá tí wọ́n gbé ẹ̀yẹ Fuji ga tí wọ́n fẹ́ kí Fuji kó wọlé. Can you tell us briefly ẹ lè sọ fún wa ní ṣókí nípa bàbá yín Dr. Alhaji Sikiru Ayinde Barrister ó jẹ́ bàbá tèmi, bàbá ogun ayé tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀. Àwọn tó dẹ̀ tó hápù láti mí tiẹ̀ wọ́n mọ èèyàn tó jẹ́ tó. Òṣèré ìgbà nìkan ló ti ń ṣẹ̀yẹ fún wọn. Wọ́n ṣe London, wọ́n ṣe Lamẹ́ríkà, wọ́n ṣe níbi kiri. Gẹ́gẹ́ bí gbogbo àtọ́jà ti mọ̀ pé is the Fuji creator. So dada tó ń ṣe náà, òun náà ló ń bá wọn yìí. So adúpẹ́ fọlọ́ọ̀bá. Bá ṣe máa celebrate ẹ̀ lọ́rùn ní every year lágbọ́ Ọlọ́run. Thank you for your time. We appreciate you. Thank you so much. So, at the end of the